àdúgbò kára àmọ́ kú gbogbo eléyìí tá à ń ṣe yìí. àkọ́ ẹni fọlọ́run. fún for the record bí àṣà àwọn olóyìnbó ẹ dárúkọ yín fún àwọn aráalé. orúkọ tèmi ni Yomi Fabiyi ọmọ bíbí Fabiyi náà ni. ní láti ìlú wo ìpínlẹ̀ wo. láti ìlú tó ń pè ní ìlú ńlá ni o ìlú Abẹ́òkúta ní Ogun State. ọmọ Ẹ̀gbá ní. ọmọ òpóró Ṣódẹkẹ́. Ẹ̀gbá mọ Olúṣàbí. agbóngbò àkàlà. bẹ́ẹ̀ni Ẹ̀gbá fogun gbá. Ẹ̀gbá fògùn jà. àbí ṣé kí n máa lọ ní. àpapọ̀ ayọ̀nà gbọdọ̀ ṣùgbọ́n Ẹ̀gbá gbogbo ọmọ ajígbójó lọ́wọ́ ogun àti orí Ẹ̀gbá. mo lè fowó báyìí jẹ́ orí mi ti wo. iṣẹ́ tíátà yìí tábà wò níbo lẹ bàdé lè ní. ibi tá a bàdé náà ni a lè sọ pé ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because ibikíbi tí Ọlọ́run bá ti ràn lọ́wọ́ dé ọpẹ́ ni fọ́lọ́run nítorí èèyàn láti mọ ibi tó ti bẹ̀rẹ̀ ibi tí ọ̀dẹ́ bàdé tẹ bá wò ó yàtọ̀ síra wọn ó ṣe bí ẹ ní jìnnà bó tún súnmọ́ bọ̀ ọpẹ́ ó wà láàrin àyè ọpẹ́ yọgan. ìwọ alẹ́ mú lọ. ó ní èròǹgbà téèyàn ní àmọ́ ṣẹ́rí ọ́ ní ọwọ́ ló ń ṣáájú ijó àdúrà tèmi ń gbà ní pé gbogbo bíkíbi tí iyì àti ẹ̀yẹ iṣẹ́ ìbá wà mo gbọ́dọ̀ pẹ̀lú àwọn tó máa jọ débẹ̀. tabarika kà ní méjì mẹ́ta mẹ́rin sinimá mélòó gan ni Yomi Fabiyi ti ṣe tó jẹ́ títara tí tẹ́ fọwọ́ ara yín ṣe. tabarika kà because ó bẹ̀rẹ̀ láti 2005 that is Omi Adágún that's about 13 years ago or thereabout so Omi Adágún pàjáwìrì mo fẹ́ ọ̀nà àbáyọ Father Moses Metomi Your Wife Is My Slut Classroom Love and then Omi Adágún then Agbedeméjì. tábà wo nínú nǹkan tẹ ká àṣà ń gbọ́ Gẹ̀ẹ́sì ń bẹ̀ à ń gbọ́ Yorùbá ń bẹ̀ ṣé Gẹ̀ẹ́sì wà nínú àwọn fíìsì máa tẹ ṣé ń gbà yín làbá o abẹ́kọ̀ sọ́lọ́kọ̀ Gẹ̀ẹ́sì. ẹyọ kan ní Gẹ̀ẹ́sì which is Father Moses it's a full English movie that is kò sí ìyẹn ló involve èmi Desmond Elliot Iniedo Saka and so many other English Jideko Sako and so. báyìí sì ẹ ti ṣe Yorùbá ẹ ṣe tàwọn àfitìfìrìn tábàwọ̀ ìwo ni ẹ lè sọ pé bí ó ṣe kówó lé jù àbí tẹ́kẹ́ bí ó mú owó wá fún yín dáadáa jù nínú àwọn sinimá méjì tẹ́ ṣe Yorùbá ẹ ti pé méjì. kò sí sinimá tí ò ṣe kówó lé ẹ mọ̀ pé àwọn tí èèyàn fẹ́ jẹ́ kó wò òun ni ó máa ń determine téèyàn bá ṣe sinimá Yorùbá tó bá jẹ́ pé home video ó máa ń fẹ́ jẹ́ pé àwọn téèyàn ń target àwọn tó ń sọ Yorùbá àwọn tó wá láti ilẹ̀ Yorùbá nìkan ni ṣùgbọ́n téèyàn bá ṣe a cinema movie of course whether Yorùbá ló sọ ń bẹ̀ whether English target audience yàn ni pé gbogbo yẹn because cinema language náà máa sọ ń bẹ̀ so ibi tó yẹ kó ti sọ Yorùbá máa sọ Yorùbá ibi tó yẹ kó ti sọ English máa sọ àwọn ibìkan wà dẹ̀ pé kámẹ́rà máa ṣiṣẹ́ lọ gan torí pé owó wà láti fi ṣe gbogbo àwọn wàhálà yẹn so ìyẹn ni pé téèyàn bá ṣe cinema tó bá jẹ́ Yorùbá ló fi ṣe gbogbo èèyàn ló máa fẹ́ kó wò tó bá ṣe cinema movie tó bá jẹ́ pé English ló fi ṣe gbogbo èèyàn ló máa fẹ́ kó wò but tó bá ṣe home video tó bá jẹ́ pé Yorùbá ló fi ṣe ó ṣe ṣe kó yẹ pé àwọn tó wà lédè mi wọ́n lè má yé wọn because kò ń sábà sí àyè láti fowó ṣàlàyé àwọn nǹkan púpọ̀ nínú movie. àwa rí ní ìbàlẹ̀ ni kí ni lájọ́ nìkan tẹ́ wá ṣe ń bí. 60 people ló ń ṣe nǹkan kò sí bọ́yẹ fẹ́ ṣe nǹkan tó bá pè wá a máa wá torí pé àwọn náà wọ́n ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ stakeholder ni wọ́n ń di iṣẹ́ ká máa kọ ìròyìn pa entertainment industry kàdé is a major stakeholder so kàdé dúpẹ́ lọ́wọ́ wọn because wọ́n ní ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ̀ṣẹ́ òun ló ń ṣe so kọ́nà má jẹ́ ká tẹ́lọ́wọ́ ara wa bó ṣe ń kọ́ tí ó jẹ́ pé òótọ́ ló ń sọ tí ó di pé àsìtì fún yẹn já iléeṣẹ́ wọn á jóná ni àrí pé ọ̀pọ̀ nu wa ò fi taratara gbàdúrà wọ́n ń rí ìròyìn kọ wọ́n dẹ̀ ń kọ́ wọ́n dẹ̀ ń gbé jáde àwọn èèyàn dẹ̀ ń kà. wọ́n ṣe ìgbélárugẹ fẹ́yìn tẹ jẹ́ òṣèré náà. bẹ́ẹ̀ni wọ́n mọ̀ sọ pé ọkùnrin tó ń sọ̀rọ̀ àfọkùnrin ẹgbẹ́ òun yẹn mo ṣe ọkọ̀ sọ̀rọ̀ ṣáájú. ṣé lára àwọn tí wọ́n fẹ́ gbàmì ẹ̀mí ni àbẹ́yìn náà kan ṣáà wà pé òkè o. mo wá yé àwọn tó wá gbàmì ẹ̀yẹ mo wá yé àwọn tí ó ń gbàmì ẹ̀yẹ sí. wọ́n pọ̀ tí mo mọ̀. so tábà máa fi ọdún 5 sí ọdún 10 sí níbo gan ni Yomi Fabiyi fẹ́ wà nínú iṣẹ́ à ń ṣe sinimá. bógo tí ń jẹ́ tọ́lọ́hún níbi tí mo sọ lẹ́ẹ̀kan ibi tí mo ti bẹ̀rẹ̀ pẹ̀lú ibi tí mo wà ń sìn ayọ̀ ọpẹ́ yọ ṣùgbọ́n táwọn máa fi rí wọn ọdún 5 ìmú kan ó lè má tọdún 5 gan nítorí pé gbogbo nǹkan tí èèyàn bá ti ń gbèrò ní kọ̀rọ̀ láyé tí ń sunwọ̀n kó tó jáde síta ìgbà tẹ́ bá tó rí ni nǹkan tí mo kọ̀ mọ́ ni pé ìgbìyànjú mi ò dúró mò ń gbìyànjú mò ń sáré sí mo dẹ̀ mọ̀ bí tí ó yẹ kí n wà ó láwọn ẹ̀kọ́ tó yẹ kí n ní nípa iṣẹ́ sinimá tí mò ń sáré fẹ́ leba tí bá ti leba tí mo dẹ̀ tún ti rí àwọn owó tí fẹ́ fi ṣe sinimá tó jẹ́ pé ó ṣe é fi yangàn ní festival ní gbogbo àgbáyé gbogbo yẹn kẹ̀rẹ̀ rèé tẹ́ bá wo plan mi kò ń ṣe ọdún 5 à ń sọ̀rọ̀ ọdún 2 mẹ́ta so ó jẹ́ ọdún 5 náà ni pọ̀ tó máa fi ọdún 5 yẹn. ọkọ mẹ́ta kan àti bẹ́ẹ̀ bí lọ number 1
ẹ ṣe àyẹ̀kọ́ láìpẹ́ yìí. bẹ́ẹ̀ni. àbúfẹ́kẹ́ sọ́npa ẹ̀ dẹ́n bàbá Suwe arípẹ́ súnmọ́ra yín gan níbo gan bàbá Suwe wà kí ni ipò wọn báyìí dẹ́n nípa tẹ́tú kó nígbà tí Mojíọláyà tán ṣaláìsí lẹ́yìn ikú Mojíọláyà kí ni kan tó tún ṣẹlẹ̀ báyìí. lákọ̀ọ́kọ́ náà mo pàdánù ìyá tó bí mi lọ́mọ so ikú ṣe bẹ́ẹ̀ ó gbà wọ́n lọ́wọ́ mi. Ọlọ́run àforíjì wọn. àmín. so mo dẹ̀ wo pókè ọlọ́yẹ karọ́ ọmọ rere kó gbẹ̀yìn gbogbo wa. àmín. mo dẹ̀ ṣe ayẹyẹ kẹ́yìn àwọn ọ̀rẹ́ wa lọ́tún lọ́sì wọ́n wá pọ́n mi lé wọ́n dẹ̀ bá mi wọ́n yẹ ìyá mi sí wọ́n ṣe ayẹyẹ kẹ́yìn yẹn fún wọn inú mi dùn mo pẹ́ ní fọlọ́run so mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn colleagues mi tó wá àtàwọn ọ̀rẹ́ mi because tẹ́ bá wo báwọn èèyàn ṣe dénjọ́ yẹn pẹ̀lú àwọn tó wọṣọ ẹ̀ tí mo pé jọ́yìn wọ́n dídì filẹ̀ fún mi nìkan kò dẹ̀ ń sábà wọ́pọ̀ torí kò sí ṣàṣà ni wọ́n tí ò ní iṣẹ́ tó fẹ́ lọ ń jọyìn àbí tó fẹ́ lọ wọ́n sọ pé èdè yìí wà fílẹ̀ fún yọ̀ọ́ gbogbo wọn ilé àtọ̀nà wọn ò ní dàrú. èkejì bẹ́ẹ̀ bàbá Suwe kì í ṣe pé asúmọ́ra nìkan ẹni tó mú mi wọṣẹ́ tíátà yìí nìyẹn ọ̀gá mi nìyẹn and then ọlọ́mọdé àríwá àlà gbogbo alamọ̀kọ́ tó là kọjá and then nígbà tí wọ́n dẹ̀ bá mi sọ tájọ sọ̀rọ̀ tá ṣe gbogbo ẹ̀ ẹ̀tọ́ mi ni láti fi ẹ̀hónú mi hàn nítorí pé lára àwọn nǹkan tí ó máa fẹ́ sọ ní English one of the danger of justice and human rights is silence. báwọn èèyàn bá rí nǹkan tó bá ń dákẹ́ fear òun ló máa jẹ́ kó dákẹ́ and silence, conspiracy of silence is a serious disease and a serious cankerworm to sustenance of democracy. kò sí bó ṣe fẹ́ jẹ́ àfẹ́tọ̀ àwọn èèyàn bójú ọlọ́pàá ló ń ṣe nǹkan tí ò dání bójú aráàlú ló ń ṣe nǹkan tí ò dání ẹ̀tọ́ àwọn ọmọ aráàlú kò dìgbà tó bá yọ kẹ́ kọ̀ọ̀kan mi o tó bá ní kò kàn ẹ́ lẹ́nìí tó bá ṣẹlẹ̀ sí wọn náà lọ́la abẹ́ni tó súnmọ́ ẹ kò ní kàn ẹnì kejì náà àdèmà wà nínú òkùnkùn tájọ wà tá bá jáde lọ sí gbòòrò nílùú òyìnbó káàkiri ẹ rí i pé ẹni tó máa kégbàjarì pé ẹgbàá mi wọ́n ṣèyàn kan ní jàǹbá mẹ́yẹn o kò wọ́n rí kò ń ṣe bí ẹ̀ wọ́n lè má máa kíra bọ̀ ẹ̀tọ́ ẹ̀ ní láti kí ẹ̀fẹ́ ní kejì irú yẹn ní society táwọn wá so tí n bá rí i pé irú yẹn tó jẹ́ ọ̀gá mi tó jẹ́ kí n tó fà mí wọnú iṣẹ́ yìí tó bá wà nírú ipò tó wà yẹn ẹ̀tọ́ mi ní láti fẹ̀hónú mi hàn kí n dúró tì wọ́n so adẹ̀dúpẹ́ lọ́wọ́ náà. irú gbowó gan-an wà. àdúrà náà nìkan máa fi ràn wọ́n lọ́wọ́ bí mo ṣe ń gbọ́ because èmi gbogbo kíní bẹ́rẹ̀ àmì ò jẹ́ kí n ṣe kíní bọ̀ àríra lẹ́ẹ̀kan torí mo lọ invite wọn but mo rò pé bí wọ́n torí bí wọ́n strong dáadáa ní òṣìṣẹ́ kọ́ yọjú but I want to believe èèyàn kan sọ pé wọ́n ti lọ Amẹ́ríkà mi tẹ̀sí pé wọ́n lọ Amẹ́ríkà fún tọ́jú àbí wọn kan but hopefully I'm not sure about that until I call him but ọ̀dà nǹkan ti travel àbí nǹkan kan. ṣé kọ́kọ́ tó ṣe wọ́n wà lálàáfíà wọ́n wà dáadáa. ẹ ṣáà máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ó ti yé yín. nígbà àdúrà ni ó ṣe kókó. lẹ́yìn ikú Mojíọláyà kí ló ń ṣe àmọ́ gbọ́ akitẹ́tẹ́ ṣé ń gbà yẹn ó yẹ kí wọ́n padà gbé wá sí Nàìjíríà then after her death my started going to ṣe burial àwọn ọmọ rẹ̀ ń kọ́ níbo ṣe ti para bẹ́ẹ̀ ní abẹ́ ṣe wà pẹ̀lú wọn. no ẹ mọ̀ pé láàrin mi àti ẹ mọ̀ nǹkan tó ọ̀rọ̀ kéèyàn máa àdúrà náà lè fa ràn wọ́n lọ́wọ́ because màá ṣe bí bàbá kó lè dàbí ìyá màá ṣe bí ìyá kó lè dàbí ìyá nǹkan tí mo kọ rí ni pé níwọ̀n gbà díẹ̀ gbogbo àwọn eré àwòwò táwọn ọmọ ẹgbẹ́ dá àti àwọn èèyàn tá a rí iye tí a rí agbìyànjú àfojú wa nǹkan tí wọ́n lè fẹ́ nídìí láàrin oṣù mẹ́fà sọdún kan a wò pé owó tí a kó fún wọn yẹn ó yẹ kó gbọ́ nítorí béèyàn bá tún padà lọ ẹ mọ̀ kò ṣe pé ó rí lè rọrùn ìyá yẹn ó mọ̀ pé gbogbo àlà ọ̀rẹ́ ọmọ òun tó bá ń rí wa níwà wàràwà kò yẹ a máa múrònú wá so ìtàbálẹ̀ ọmọ àrí lórí social media à ń connect ọmọ tó jẹ́ kókó a mọ̀ pé ọwọ́ ẹni tó wà a rẹ̀ ń gba ìròyìn lọ́wọ́ ẹni tí ó ń tọ́jú ẹ̀ yẹn kò ní kálukú náà ló ní gbogbo ọ̀nà tí ká ní kò sí níbi tí ó máa ti rí ìtọ́jú of course a máa step in but bógo tí ń jẹ́ tọ́lọ́run as far as I know kò ń ṣe pé bóyá wọ́n ní nǹkan wọn dàgùn láǹkankan kò ṣe pé àfi tó bá yẹ pé ó wà tí àti gbọ̀ but for now pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ ta fi lẹ̀ ó yẹ kó ìtọ́jú sì máa lọ but tó bá need anything àwọn ló máa kàn sí wa wọ́n á kàn sí wa of course Mojíọláyà ìmùlẹ̀ wa ni èèyàn wa ni a máa dáhùn sí a máa dìde sí but Ọlọ́run tẹ̀ ń jẹ́ kó débẹ̀ Ọlọ́run a máa ṣàlékún ọ̀rọ̀ fún àmín àmín. orúkọ mi ni Adétutù Jásànyà tí gbogbo èèyàn mọ̀ mí sí model avatar èmi ni wọ́n lò ní Nàìjíríà nígbà kan tí wọ́n tàn mí sí avatar tó wà ní ìlú abroad tó paint mi láti òkè délẹ̀ ẹ má wọrí ẹ má rí picture náà láìpẹ́ yes àti wípé mo máa ń ṣe make-up ká kún ojú àwọn èèyàn ká kún ojú àwọn celebrity iṣẹ́ tí mò ń ṣe nìyẹn ká ṣiṣẹ́ ọ̀ṣà ká wá àwọn ọmọge tó máa wá dá yín sí
tó máa wá ọ́ṣà àwọn guest yín sí ìvẹ́ǹtì iṣẹ́ táwa ń ṣe nìyẹn. And orúkọ company mi ni Avata Communication tí a register ní under CAC. Ẹ ṣeun gan. Bísí Kazeem lórúkọ mi. Alukoro ẹ̀ṣọ́ ojú ọ̀nà road safety. A wá láti wá gba award méjì nbílẹ̀ ní. Award àkọ́kọ́ ni organisation tí ó jingiri jù ní Nàìjíríà tó pérégedé ààrẹ chief executive wa náà tó jẹ́ commercial wa ó ní wọ́n ní best ní gbogbo Nàìjíríà tó ràn ní organisation inú wa dùn láti wà pẹ̀lú yín. Ẹ ṣeun. Mẹ̀yìn tèmi orúkọ mi ni Adéníkẹ́ Fákúnlé tí gbogbo yín mọ̀ sí ọmọ ìmọ́lẹ̀. Bàbá tó dá mi sí o láti ìbẹ̀rẹ̀ ayé mi, bàbá tó gbé mi lékè, bàbá wọn bàbá tó ju bàbá lọ, bàbá tó bá lórí ohun gbogbo tó lè jí tó lè ká tí kò ayé kankan ò lè pa torí mo ní ọlẹ́yìn mi lọ́kàn mi ṣe balẹ̀ wọ ẹ̀fẹ́ lè tó kù sílẹ̀. Bàmúrà làwà wá ṣe ayẹyẹ award city people ó dẹ̀ lágbára gan. In fact ẹ̀yin tẹ́ bá sí bíbá ẹ̀ miss lọ́wọ́lọ́wọ́ o, ẹ má gbàgbé o album launch tèmi náà ń bọ̀ lọ́nà o, ọmọ ìmọ́lẹ̀ very soon April 22 ló máa ṣẹlẹ̀ ẹ jọ see you there, thanks, bye. Okay, èmi náà ń pè ní Malam Nurudeen Ibrahim Sokoto, ọmọ bíbí ìlú Sokoto ni mí, adẹ́rìnpòṣónú ni mí tí gbogbo èèyàn mọ̀ sí comedian, mo yẹ tún jẹ́ broadcaster journalist wọ́n mọ̀ sí oníwèé ìròyìn, sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí, mo tún jẹ́ voice over artist, ní ṣókí entertainment mo wà, eré kílẹ̀ ń pa entertainment mo ti try now àbí mo dẹ̀ ti di Yorùbá, mo ti pẹ́lẹ̀ Yorùbá, mo ti gbọ́ Yorùbá torí ẹni ọba Akíolú Fífimí jẹ́ Olówó of Lagos torí wọ́n ní ojú àwa làwa fi ń gbọ́ bẹ̀, wọ́n ní kòńtọ́lárò ọmọọba títí kó má kóra sákì, wọ́n ní dánwò ló bí Àkúrẹ́, iwájú màmá Èkìtì ń rè sí àgbà wa búra bí wèrè bá ṣe rí oyin mọ́mọ́ kí ẹ máa wo oyin mọ́mọ́ ẹ má yí padà.